Akéwì. Tí mo bá ń sọ̀rọ̀ pé nìkan ò tọ́ sóyè, àwọn aláìlérò òpònú wọn máa gúnge ọrùn wọn máa fi ṣèbínú. Mo dúpẹ́ pé òkun ayé ọpẹ́ ti yọ fún mi, ẹ bá mi dúpẹ́ yín Olúwa lógo. Èmi ti sọ pé Mayegun Ọ̀yọ́ ò lè Mayegun. Àwọn onítùkùtù ni wọ́n ń bínú orí, wọ́n lẹ́nu Akéwì rùn. Àjànàkú Akéwì. Ṣé ẹ gbàgbé pọ́rọ̀ Alhaji Wasiu lábísídé ètò níbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí kí Mr. Koro tó dé? Olúwa ti fẹ́ ọ̀rọ̀ Alhaji Wésẹ̀ náà la sọ nígbà tọ́dún ṣe bí ẹni dá méjì àwa ò gbàgbé. Bọ́dún 2020 tún ti ṣe ń lọ sópin, ariwo Mayegun ló tún gbalé gbogbo. Òní ketéjì sọ́fìn, ọ̀la ketéjì sọ́fìn lè gbé àwa ń ké. Ẹ̀gbọ́n náà ṣékété nìkan ní bẹ lọ́fìn ni ta ló lè ṣàlàyé ọ̀rọ̀. Mayegun di fáìtà sí gbòòrò tí ń ṣẹ̀rù bà wọ́n. Ẹ̀wẹ̀ ni àníkún Mayegun ti ń jayé alábátá ní gbòòrò. Anthony Joshua onífújì mo máa ti ṣèbẹ́rí. Àgbọ̀ ọpẹ́ ẹ̀ tún níbọn tẹ́ ẹ lè fi dára lẹ́yìn ètò. Kò burú o, ibi ẹ bá Mayegun yín dé ojú yín ó já. Ẹ̀yin kan ní lónìí, ẹ̀yin tún ní lánàá. Kí lóhun tí ń gbénú yín gan ẹ̀ ṣe ṣàlàyé fáráyé? Kí lẹ fẹ́ fi ilẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn láwọn tí ń fọlá yín tọrọ? Oyè ẹni tó lè tòlú sálàwá mọ̀ sí Mayegun. Kàkà kí bàbá ó Mayegun, ń ṣe ni bàbá tó ń fìlú lògbòlògbò. Àjànàkú Akéwì. Ọ̀pọ̀ ní bẹ nínú onífújì nílẹ̀ yìí tó ṣe pé ìwé ìròyìn ò rí tiwọn rò títí ọdún tó fi ń lọ sópin. Síbẹ̀ wọn ò dàlúrú. Ìwọ yìí kan náà la gbọ́ pé ń jẹṣu ọba. Bí rọ́ọ̀dì bí sòótọ́ ni ta ló lè sọ? Ẹni tí ò rìn ní bèbè ọ̀rọ̀ wọn ò ní fẹ̀sùn olè kàn. Mebí Saheed Òṣùpá súnmọ́ba èéṣe táwọn aráyé ò ṣe dárúkọ tiẹ̀ lẹ́yìn ètò. Ọ̀tọ̀ ní kámẹ́rámán tó o bá wọn lù nínú kulù nínú ọdún kan tá a wà yìí. Wàsíù yìí na madman olóṣù bàbá Mayegun olóṣù. Mo ní kí lẹ fẹ́ jẹ lérè nínú ìsọnù. Mayegun ẹ dákun ẹ sọ fún wa. Ẹ jẹ́ lọ gbéjẹ́ kẹ́ ẹ lọ sọ́ra ní gidigidi. Gédégédé ò ní jẹ́ ká kó sì padà wá síwọ́. Ẹ tún ṣe títí, ẹ tún ṣe dọ́dọ̀ MC Murphy láìpẹ́ Sùdẹ̀gbà. Àjànàkú Akéwì. Ṣé ẹ wá rí pọ́nrán èmi Àjànàkú ṣe tàbí ò ṣe ṣàlàyé? Ṣáwa rẹ̀ nìkan tó lẹ́ẹ̀kẹ́ èébú. Kírú wo jáde síta wá bá mi. Jàgínní rondo jàgínní rondo. Ojú yín ti wá já. Ẹ má torí ìfẹ́ tẹ́ ẹ ní sórí Alhaji Wésẹ̀ kẹ́ ẹ wá mọ́ báwọn pète àrífín. Ọ̀tọ̀ lórí tẹ́ ẹ kó jẹ. Ọ̀tọ̀ sì lẹni tí ń hùwà tí ó tọ̀nà. Àjànàkú Akéwì. Alhaji Wasiu Àyìndé tẹ̀yìn pọ́nlé òyàtọ̀ sọ́ba Olúwo ti wò ó. They are too temperamental, too aggressive, too rude. Ẹ̀mí ìdáríjì ò sí nínú ayé wọn. Táwọn wọn bá barú wa bíi kí wọ́n dájọ́ ikú fún wa ní í ṣe wọ́n ohun tó jọ yé wa ní. Ẹni Ọlọ́run ò pàṣẹ bóun sálẹ̀ mi Àjànàkú. Báàrẹ̀ ni ó gbọ́wọ́ ibi kan sí mi yóò fẹ̀mí ṣòfò. Àkàìmọye nìròyìn ayé alábátá. Àwa la wà ń bẹ̀. Tí Mayegun yín ti wù ẹnu kò sọ kèrè mí kọ́. Ṣé tẹni tí ń taṣọ níwájú ilé-iṣẹ́ búrẹ́dì rẹ̀ níjẹ̀bú tó lé bí ajá la fẹ́ sọ ni? Bó ti wo Olúwa ní sọlá ọba tó lògo àṣírí lọ́wọ́. Ẹni tó lé bí ajá lọ́jọ́ ọjọ́ sí ọ̀hún ti débi tó ga ó sì ti gòkè ayọ̀ nírọ̀rùn. Àjànàkú Akéwì. Arákùnrin táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti ń ta yábú. Àmọ́ ta bọ́sípọ̀rọ̀ nítòsí bẹ́kírì Alhaji Wasiu Àyìndé ìrọ́kọ́ ẹni ẹ̀rí ẹ lọ bí. Wọ́n sì jẹ́ òye wa pé wájú ilé-iṣẹ́ búrẹ́dì ọ̀hún oríta ajé ibi ajé sodo sí ni fúnṣẹ́ ẹ sọ. Ó sì ti dẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí Mr. Gbọ́láhàn ti dúnkokò márákùnrin ọ̀hún kóhun ò fẹ́ rí mọ́ níbi tó ti gbé ń ta sọ. Kò sì síbi tárákùnrin ọ̀hún ṣe tán àti lò ló jẹ́ òkè tí ikú gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni. Ọjọ́ burúkú èṣù gbomi mu tárákùnrin yìí ò sì lè gbàgbé. Níbẹ̀ ni ó yàgbẹ́ lè gbàgbé ẹni tó kú títí ayé ni ó mọ níran. Arákùnrin yìí ti gbọ́ra ẹ̀ ó sì ti gbàgbé ọjà tí ń tà ti wọ́ra. Àfìgbà tó ń gbúrò ìgbà tí tó halẹ̀ tó ń milẹ̀ bí àrá sísán. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti dàgbà aṣọ sínú eruku. Báwọn bọ́ìsì ti ṣe ń nà lánàá játí ni wọ́n ń dàgbà tí bò bí ẹni ó jalè ọjọ́ tí
gbàgbé ló jẹ́ adúpẹ́ o alẹ́nibáre sálàwọ̀ ẹ̀dá ẹni tá a nà lánàjà tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí ń lò gba ìrọ̀rùn. Àjànàkú akéwì ohun tó dá mi lójú ni pẹ́nu Aláàfin ikú bàbá yèyé gé odò mọ́sẹ́ ni ó fà kalẹ̀ bíi Máyégún pẹ̀lú ìwà tí ń hù ń ṣe l'Aláàfin ò rọ́gbọ́n dá. Ohun táwa ń sọ ń gbà yẹn nìyí tí wọ́n ń gbó kalẹ̀ pé àti rọ́bà fíìmù bá a sọ tiwa. Àjànàkú láyé tí mo wá èmi ò ní rọ́bà aládé fín ṣe bọ́mọ ọba ni mí mo sì tún mọ púpọ̀ nínú àṣà ìjìnlẹ̀. Ẹ tún wo ohun tí Máyégún lọ ṣe níbi ayẹyẹ ọjọ́ ìbí ọba onítorí tìlú Ìtorí bàbá tó pọ́gọ́ta ọdún láìpẹ́. Ẹ̀yin ẹwàrà tó fi gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ Wọlé Ṣóhùnkẹ́ MC Murphy ẹ wo orú itú tó fi pa. MC Murphy la gbọ́ pé mọ́rẹ̀ rẹ̀ kan olówó wá wọ́n ní kó wá náwó níwájú Máyégún tí ń kọrin. Ẹni tó kọ ọkọ̀ oníbàárà yìí nínú àwọn bọ́ìsì aláàjì la gbọ́ pé sorúkọ kan. Ìbínú èyí MC Murphy fi mú oníbàárà ẹ̀ padà sórí ìjòkó tí ò sì jẹ́ náwó mọ́. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti kó bàbá ní papá mọ́ra wọ́n nà á bí aṣọ òfì wọ́n ṣe é bọ́sẹ̀ ti ṣe ń sojú lójú agbo wọ́n tó kó ní papá mọ́ra wọn pé gidi ń gbó ó di iwájú Máyégún kíyẹn ó tó fi bàtà tẹ́ lórí. Ṣé bóun tá a gbọ́ ni pé wọ́n tó fún 100,000 kó lọ fira rọ́ọ̀bù lẹ́yìn ètò. Ìbéèrè mi nìyí lọ́wọ́ ọmọ aládé ẹ dákun ẹ ṣàlàyé ẹni tá a ń pè lólórí gbọ́dọ̀ níwà tútù bí àdàbà kó sì ní pamọ́ra. Owó tí wọ́n fẹ́ ná fún K1 the ultimate lójú agbo kọ́dún ní jọrú wọn lójú. Ṣebí lára àwọn tí ń gbowó jù lójú agbo orúkọ bàbá táwọn yọ. Kò sì tọ̀nà kájó tán káwá gbàgbé Ọlọ́run aṣẹ̀dá. Ohun tó tọ́ ni káyó tán ká tó mọ́ wágun bẹ́kùnbẹ́kùn. Tó oyin ṣe tán oyin lọ́nù kókó igi. Ìran àwọn afẹ̀mọ̀jù wọ́n ti ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí. Kò lémi Àjànàkú mo fẹ́ mọ̀ lọ lé bàbá mi gẹ́gẹ́gẹ́ tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ òṣòro fọ́gbòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjẹ̀nú akéwì táyé ń wí. Agbó olóko ni mi ti sojú alábòsí kàṣàkàṣà. Àjànàkú mo tún ti wí èyí o. Ẹ̀yin olórí ibú olórí ìtúlù ẹ̀tún lẹ pè mí. Tẹ́ ẹ bá lọ ṣépè àrígisági tó bá ṣẹ́gi ó ti dájú orí ara rẹ̀ ní ń bọ̀.